Gracias. So ibẹ̀ yẹn náà ó jẹ́ nǹkan tí a máa gbé wò ní òní ọ̀nà mẹ́fà tí a máa fi ìsọ̀rí ìpàdé yìí tí a máa fi sọ nìyẹn. Ajílẹ̀ Ìjẹ̀bú lápapọ̀ mú kí yín o. Àwa ṣèpàdé ìṣẹ̀ṣe lápapọ̀ eléyìí ò ní já ṣe mọ́. A ní rí wàhálà. Ṣe á jẹ́ tí ìjẹ̀bú. Àwọn tó wá láti Yewa ayọ̀ náà máa padà sílé. Yóò rí bẹ́ẹ̀. Àwọn tó wá látẹ̀gbá ayọ̀ náà máa padà sílé. Yóò rí bẹ́ẹ̀. Àwọn tó wá láti Rẹ́mọ ayọ̀ náà máa padà sílé. Yóò rí bẹ́ẹ̀. Àwọn tó wá láti Ìjẹ̀bú káàkiri ìletò sí ìletò ẹ̀dínlẹ́ láyọ̀. Yóò rí bẹ́ẹ̀. Wọ́n ní kí ṣẹ̀ṣẹ̀ bí wà ní. Ẹ ṣeun gan sa. Ìjẹ̀bú la wà yìí. A fẹ́ káwọn ará lé wọ́n gbọ́ látẹnu yín. Ẹ ṣé. Àdúgbò mo kí gbogbo ara ní mo kí gbogbo akílẹ̀ pátápátá. Ilẹ̀ Yorùbá lè jà, wọ́n bá lè kó wa lẹ́rù. Ẹlẹ́sìn àjò, wọ́n bá lè kó wa lẹ́rù. Ẹ ṣeun gan wa. Àjọ ìṣẹ̀ṣe. My Lord, Asabe Ola, the Lord, thank you for this. The Lord, àwọn àgbàlagbà ni ẹ. That is the Araba of Ìjẹ̀ṣà. Èyí ni tèmi náà ti rí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí náà. Ẹnìkan lára ló wà níjẹ̀bú nígbà yìí wọ́n pẹ̀lú owó ìbílẹ̀. Lókà mi tata àmì gangan ó ṣiṣẹ́ kítìrì mẹ́ olúwo ni olúwo ìbílẹ̀ ni. Wọ́n fi ṣàṣepọ̀ ọ̀rọ̀ tí wọ́n sọ pé wọ́n ṣe sọ gangan ni ó ṣe rí gangan nìyẹn. Ìyẹn ní èkéjì mẹ́rin pé náà ni wọ́n pè ní àfọ àpẹ ọmọ Ìmòdì ni òun ní sẹ́kítírì jẹ́nẹ́rà ní olùṣùgbà kílẹ̀ Ìjẹ̀bú nígbà yẹn náà lọ́hùn ó ṣe sẹ́kítírì gangan a ó ṣe ẹ̀jẹ̀ ọ̀dà pé sẹ́kítírì ló ṣe ó ṣe gọ́ọ̀mẹ̀ntì olóògbé gọ́ọ̀mẹ̀ntì náà nípasẹ̀ ọ̀tún sọ pé kò sẹ́ni tí kò ṣàìlè jáde òun bá jẹ́ pé wà sábẹ́kù nǹkan tó ń béèrè kọ́ abẹ́ tí wọ́n jọ máa ń béèrè ní ìwé ní sábẹ́ tó ń béèrè tó ń béèrè lọ láti France ló lé béèrè pé kọ́ àkábíkò fẹ́ ṣe àyíwá fún oníṣẹ̀ṣe ṣé ní àìjáde wa tó àìmábọ̀ bíbọ́ sọ̀hún àti pé gbogbo àpọ̀lọpọ̀ ló wa a máa ń sún sẹ́yìn ìyẹn fún wáyé rárá nígbà tá a lọ sí ibi tó ń gbà sí ẹni tí wọ́n sọ sí tó gbogbo àti pé òun fẹ́ rí ọmọ local government ọ̀kan pé èèyàn mẹ́wàá kan ní kan wá síbẹ̀ nígbà tá a dẹ̀ tó bá jókòó tẹ̀sẹ̀ pé síbẹ̀ mo ń sọ bẹ́ẹ̀ lọ́hùn pé ní gbogbo pátápátá láti wà ká máa ṣe politics kò sọ́ọ̀bà kan tó ṣe politics o gbogbo wa tẹ̀rí wọn ṣe politics o wọ́n ṣe lábẹ́lẹ̀ ni wọ́n tó ní stage kan wọ́n lọ́gbà gbọ́dọ̀ ṣe politics ọba ṣe Àwùjalẹ̀ tẹ̀rí yẹn ọba yẹn policy láti ilẹ̀ ó ṣe policy àgbàlagbà ni ó ṣe ìfàní tí wọ́n ṣe wà lọ́wọ́ lórí àpèrè yẹn policy ló ṣe orógbó náà nídìí èyí pé agbọ́ta wà ní pàwátá àtọkùnrin àtobìnrin ẹ̀jìgà jáde ẹ̀jìgà ti policy kà jáde láyé sí politics tí àgbà ṣe òṣèlú nǹkan náà máa mẹ́rẹ̀ o lágbà ọlọ́run kò jẹ́ kó pè wọn kò jẹ́ kó ní ẹ̀rẹ̀ o ẹ̀jáde síta ẹ̀já lọ ṣe àdóṣe gbogbo ẹ̀ ọgbẹ́ni ẹ̀ tó tọ́ ó ṣe tó lè ṣe àwa náà dẹ̀ gbìyànjú ní gbogbo ọ̀sẹ̀ pé tí ẹbí tí láti sọ́lẹ̀ ẹ̀kọ́ ní òjò ẹ̀rọ sọ a gbìyànjú gan gbogbo Ìjẹ̀bú pátápátá rírẹ̀ wọn ní o òun ló wọlé bẹ̀ o òun ló mú o èmi gẹ́gẹ́ bí ìwọ́n ti sọ́lẹ̀ ẹ̀kọ́ yẹn mo wá láti òkú mo wá bíbá ẹ̀ gangan ni tí bí gangan mo wá bíbá wọn bá wọn dìbò ní mo dẹ̀ mọ́ nítorí gbogbo wọn pátá ó ní ibùdó àbẹ mẹ́ta lọ àbí mẹ́tẹ̀ẹ̀ta tó àbí ẹni yẹn ló mú gbogbo ẹ̀ pátá láti ọdún ló mú ní Ìjẹ̀bú kan fúnra ẹgbẹ́ òjò kó wọ́n tá bá ń bà
gbogbo pólímù tán níbẹ̀ olóni ó ṣe níjẹ̀bú òde ní kọ́kọ́ ṣoṣo mo rí pé ìbò yẹn gbé mẹ́lẹ̀ ìyẹn náà ẹni ọ̀rí bínú ṣùgbọ́n tó àríṣẹ̀ṣẹ̀ tàbí fún yẹn náà òun wọlé rírẹ́mọ náà ni lẹ́gbàá ni ní Yewa náà ni ṣùgbọ́n náà nígbà kó rùn àṣẹ àfikọ́ ọ̀rọ̀ gbé ẹjẹ́ bàbá jáde wọ́n lé bá dákẹ́ tara bá dákẹ́ ẹjẹ́ bá jáde náà bá ṣe ṣèlú